báwo ni 71 billion naira ó ṣe pòórá nínú owó tíjọba ń yá àwọn akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà. ICPC bẹ̀rẹ̀ ìwádìí. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ní Nàìjíríà ICPC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn kùdìẹ̀kudiẹ tó máa ń wáyé o látàrí bí àwọn fáyìtì bí wọ́n ṣe ń pín ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ ní Nàìjíríà. Ìwádìí yìí mà ló bẹ̀rẹ̀ o lẹ́yìn tí ìròyìn mà sọ pé àwọn ilé ẹ̀kọ́ gíga kan wọ́n máa ń yọ lára owó tó yẹ kó máa tẹ àwọn akẹ́kọ̀ọ́ náà lọ́wọ́ o tó bẹ́ẹ̀ tí owó tíye rẹ̀ tó 71 billion naira bó ṣe pòórá bí so. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ ní í ṣe làwọn ilé ẹ̀kọ́ ó ní wọ́n máa ń yọ owó tíye rẹ̀ wà láàrin 3,500 naira sí 30,000 naira lórí akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan o. Ètò ẹ̀yáwó náà ní ìjọba àpapọ̀ máa gbé kalẹ̀ lábẹ́ ètò nelfund. Àjọ náà ó máa sọ nínú àtẹ̀jáde kan pé àjọ Independent Corrupt Practice and Other Related Offence Commission ICPC ó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn kùdìẹ̀kudiẹ tó yí ètò ẹ̀yáwó tíjọba ń ṣe lábẹ́ ètò Nigeria Education Loan Fund nelfund ká. Agbẹnusọ àjọ náà Demola Bakare ó mà sọ wípé àlàfo wà láàrin àkọsílẹ̀ bí wọ́n ṣe pín owó náà. Bakare ní bó tilẹ̀ jẹ́ pé 100 billion naira ó níjọba gbé kalẹ̀ fún ètò náà 28.8 billion naira péré ó ní wọ́n ti pín fún àwọn akẹ́kọ̀ọ́ nígbà tí wọn kò lè ṣàlàyé ibi tí 71.2 billion naira wọlé sí. Àtẹ̀jáde náà ó wá tẹ̀síwájú pé ICPC ó ti kọ̀wé sí gbogbo àwọn tí ọ̀rọ̀ pípín owó náà tó mọ̀kàn láti wá ṣàlàyé ipa tí wọ́n kó nínú rẹ̀ o. Lára àwọn tí ICPC tó ti ké sí ni ọ̀gá àgbà àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná ní Nàìjíríà, olùṣírò àgbà ní Nàìjíríà àtàwọn òṣìṣẹ́ kan nínú ilé ìfowópamọ́ CBN. Ó sọ síwájú sí pé wọ́n tó fi ìwé pe alága nelfund láti pèsè ẹ̀rí tó mà dáńtọ́ o lórí ìwádìí náà. ICPC ní lọ́wọ́ yìí owó tí wọ́n pín o kò tí ì tó nǹkan kan. Nínú àwọn ilé ẹ̀kọ́ 291 yìí akẹ́kọ̀ọ́ 293,178 ló ti rí owó náà gbà. ICPC fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìyàtọ̀ wà nínú owó tíjọba gbé jáde àti owó tó tẹ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́. Nítorí náà ìwádìí tó péye o yóò máa wáyé. Àjọ náà yóò sì jẹ́ kí aráàlú gbọ́ ibi tó bá bá ìwádìí náà tó bá bá dé o. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní Nàìjíríà náà wọ́n ti sọ pé òun yóò gbé ìwádìí tó náà dìde láti mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ náà Borí Owó Fọláṣadé ó mà ló mà sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan o. Borí Owó sọ wípé iléeṣẹ́ ọ̀hún ó ti gbọ́ nípa bí àwọn ilé ẹ̀kọ́ kan bí wọ́n ṣe ń yọ lára owó tí àwọn akẹ́kọ̀ọ́ yá o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé mínísítà fún ètò ẹ̀kọ́ Maruf Ọlátúnjí Aláùsá ó máa kóró ojú sí ìgbésẹ̀ tí wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ náà tí wọ́n máa ń gbé o. Iléeṣẹ́ náà yóò gbé ìwádìí àwọn náà dìde lórí rẹ̀. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé àjọ náà kò ní yẹsẹ̀ nínú àfojúsùn rẹ̀ láti rí dájú pé àwọn ọmọ Nàìjíríà wọ́n láǹfààní sí ètò ẹ̀kọ́ tó péye o àti láti rí i pé ẹnikẹ́ni kò kó owó tíjọba yà sọ́tọ̀ fún ètò ẹ̀kọ́ sápò ara rẹ̀ o. Kọ́lọ́hún kó ṣàánú àwọn èèyàn ti corrupt Nàìjíríà yìí. Adúàgbò Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe tó YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o àní súra wa láṣẹ Èdùmàrè o.